Mo kí yín káàbọ̀ sí abala kíkọ́ èdè Yorùbá pẹ̀lú ìrọ̀rùn, èyí tí a mọ̀ sí Learning Yoruba with Ease. À ń tẹ̀síwájú lórí ìkíni, ṣùgbọ́n ọ̀nà àrà ni ẹ̀kọ́ ìní máa gbà. Ìyẹn ni wípé ipò ìkíni ni a fẹ́ wò. We are continuing our lesson on simple greetings, but we shall be looking at greeting position today. Yorùbá jẹ́ èdè tó ní ìbọ̀wọ̀ fún lọ́pọ̀lọpọ̀. A kàn kí ènìyàn ṣákálá. Nínú ìkíni wa, a máa ń bọ̀wọ̀ fún ènìyàn. Yorùbá so much value respect during the course of our greetings. We don't just greet anyhow. We attach more importance of values to our greeting, especially the positions in which we greet people, especially those that are elderly. Ní ìgbà tí a bá ń kí ènìyàn, tí a bá jẹ́ ọmọdékùnrin tàbí ọmọdébìnrin, ó ní ipò tí a máa ń wà tí a bá ń kí ènìyàn. Bí àpẹẹrẹ, ọmọdékùnrin a máa dọ̀bálẹ̀ kí àgbà ọkùnrin, a sì máa dọ̀bálẹ̀ kí àgbà obìnrin. Bẹ́ẹ̀ náà ni ọmọdébìnrin a máa kúnlẹ̀ kí àgbà ọkùnrin, a sì máa kúnlẹ̀ kí àgbà obìnrin. Ṣùgbọ́n àwọn tó jójú ẹgbẹ́ wọ́n lè wà ní ìdúró kíkíra wọn. Bí àpẹẹrẹ, tí ọmọdékùnrin bá fẹ́ kí àgbàlagbà ọkùnrin láàárọ̀, ó ní láti wà ní ìdọ̀bálẹ̀. Ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ mà. Tó bá sì jẹ́ ọmọdébìnrin ni, ó ní láti wà ní ìkúnlẹ̀. Ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ mà. Èyí ló fi ìbọ̀wọ̀ fún hàn wípé ọmọ tí a kọ́ tó sì gbẹ̀kọ́, òun ló ń kí ènìyàn. In Yoruba, when a little child, male, is greeting an elderly person, he must prostrate on the ground and greet, "Good morning, sir," or "Good morning, ma." And also a younger female will also be on her knees, greetings, "Good morning, sir," "Good morning, ma." This is a sign of respect. You don't just stand upright and be greeting an elderly people in Yoruba. No, it is not accepted in Yoruba culture. You must bow, and not just bowing. You either kneel down or prostrate. This is sign of respect, and there are much value that is attached to this. Bí ipò tí a máa ń wà nìyẹn tí a bá ń kí ènìyàn. A tilẹ̀ máa ń kọrin báyìí wípé, "Ẹ wólẹ̀ fágbà, àgbà ní ń gbani. Ẹ wólẹ̀ fágbà, àgbà ní ń gbani lọ́jọ́ jíjẹ. Àgbà ní ń gbani lọ́jọ́ mímu. Àgbà ní ń gbani." A máa ń kọ orin yìí láti fi mọ rírì wípé tí àgbà bá wà láwùjọ, ọmọdé gbọ́dọ̀ bọ̀wọ̀ fún. The song I just sang now is a song that shows respect, that you need to bow, you need to show respect to elders. The elders are more wiser than the younger ones, and to get the best from them, you must show respect. Èyí ni ohun tí a gbé yẹ̀wò ní sáà yìí. A ó tún máa tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tó ń bọ̀. Ẹ ṣé.